wí ní sìn àwọn àtàjọ́ máa kí wọ́n ti máa. Kò dàrú bàbá. Kò dàrú báyìí. Sọ́wárí ìbẹ̀lẹ̀ ti wá ma wàlíyù ibẹ̀ mo fẹ́ lọ wàlíyù kò sí ní tí ń jẹ́ wàlíyàtù tó bá yẹ pé lọ́ndà wàlíyù tọ́lọ́hun ni. Tó bá yẹ bá ti lo wàlíyàtù ọ̀ndà fáìlì ismul fáìlì ni wàlíyàtù lè amúrì wàlíyù lè amúrì. Oh. Àgbọ́yé bàbá wàlíyù amúrì ni. Muhammadu ni mufadal. Wàlíyù am. Wàlíyù am. Wàlíyù lè amúrì. O ti bá wọn wàlíyàtù lè amúrì. Aláṣẹ ọmọ aláṣẹ ìlú o ti bá wọn alelo wàlíyù àti wàlíyàtù kàkẹ́ fáìlì ni. Àwọn tó bá yẹ pé lọ́ndà màfúnwúlù ni wàlíyù lọkùnrin ó máa jẹ́ obìnrin náà ó sì máa jẹ́ wàlíyù nígbà wá jásí pé wàlíyù tọlọ́hun là ń lò fún kẹ́lìmà yẹn ló fi jásí pé àtọkùnrin àtobìnrin ni ó máa jẹ́ wàlíyù Allah tó bá rọkùnrin wàlíyù Allah anta wàlíyù Allah obìnrin anti wàlíyù Allah wọn èé lo anti wàlíyàtù Allah àsìlò kéwùnù. Common mistakes ni. Common mistakes ni. Oh. Akramakumullah. N tí ń wí yìí ń dàbí kí n la orí àwọn èèyàn kún orí kíní ń gbọ́yé. Àmọ́ ó dà àwọn tí wọn ò súnmọ́ bí tẹ́ wọ́n ń gbọ́ yé. Tẹ́ bá fẹ́ lo wàlíyù tó bá yẹ kó ń dà pé ẹni tí Ọlọ́run mú lọ́rẹ̀ ni wàlíyùlá ẹni tọ́lọ́run mú lọ́rẹ̀ òun ni khalilullah kò sí khalilatu. Gbogbo ẹni tó bá sọ ọmọ ní khalilatu. Kódà bọ́ bá fẹ́ sọ obìnrin khalilu ni ó sọ. Bọ́ fẹ́ sọ ọkùnrin khalilu ni ó sọ. Bọ́ fẹ́ sọ obìnrin wàlíyù ni ó sọ tó bá yẹ kí tọ́lọ́run ló fẹ́ fi tì sí tó bá yẹ kí wàlíyùlá wàlíyàtùlá tó bá fẹ́ sọ obìnrin wàlíyù náà ló sọ àmọ́ tó jẹ́ mi ó sọ wàlíyàtù ni wípé kìí ṣe wàlíyàtùlá. Na bàbá. Ismul fáìlì ń tèmi kìí ṣe ismul maf'ul tọ́lẹ̀ lómi lè fi òun náà wá sọ wàlíyà tèmi ismul fáìlì ni kìí ṣe ọ̀ndà wàlíyàtùlá. Bọ́yé bàbá ó ti yé bàbá. Ibẹ̀lẹ̀ ti wá mà wípé wàlíyù wá pín sí mahabubu àti muhibbu. Muhibbu lọ́tọ̀ọ̀tọ̀ wàlíyù kan òun náà wá ń lò sí mahabubu ni wọ́n sì ń lò sí al-muhibbu. Èyí tó jẹ́ mahabubu tó yẹ pé Ọlọ́run ló yàn fún rẹ̀ àti èyí tó yẹ pé òun ló wá Ọlọ́run kó tó di mahabubu méjì ni. Òun ni Mawlana Shehu Sasili lò. Ó mọ̀ pé Shehu Sasili àfà onímímọ̀ ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ jọ Shehu Sasili wọn wá gbìyànjú mímọ̀ òun náà fẹ́ máa ṣe ibi Sasili. Ìmọ̀lọ́jà wọn kulẹ̀. Ìmọ̀lọ́jà lómi kulẹ̀. Ẹlòmíì ó mọ láwà ní wọ́n wé bí wọ́n ti níkùn ló níkùn. Bẹ́ẹ̀ni. Bí wọ́n ti láraka ló láraka. Ìmọ̀lókun fún. Àmọ́ àlùfáà wa gba gbódòfù ṣé asúnmọ́láwù sáni àti mímọ̀ àti haraka àtọ́jú ṣé o sáàsì ló fún yín pé mo ọkọ̀ ya mo fún ọ àwọn èèyàn Ọlọ́run sinmi jẹ asúnmọ́láwù sára mo fún ọ lónìí máa jẹ́ bẹ́ẹ̀ òun ló sì lálùbáríkà ìmọ̀ làwọn yìí wọ́n fi yàn ẹlòmínà wa fẹ́ ṣe bí ṣé o sáàsì lé àmọ́ kò sí mọ̀ ńlẹ̀ ọmọ akọ́ má bọ̀ nbọ̀dọ̀ kọ́ má bọ̀ Mawlana ń pẹ́ àbá wa Sheikh Ibrahim ẹlẹ́yìn la Ọlọ́run bá wa ṣàánú wọn. ń pẹ́ fa'ilu máa bọ̀ ọ̀rọ̀ náà wù mí nítorí màkì Mawlana mọ́ ti ṣe bí máa na maf'uli máa bọ̀ wọ́n farabalẹ̀ sábà kí máa bọ̀ tiwọn ó ní máa bọ̀ ọ̀rọ̀ náà wù mí ṣé o sáà sì lè mọ̀. Bẹ́ẹ̀ni wọ́n máa pé ismu maf'ulu ni fa'ilu bí máa na maf'uli fa'ilu ni bí máa na maf'ul wọ́n ti tú wòlíì kanu òun ni mahabubu wa huwa man yatawalla Allahu ri'ayatahu wa hifzahu. Masha Allah. Ó ní yatawalla Allahu ri'ayatahu Ọlọ́run ní èmi ní máa sọ èmi ní sì máa dáàbò bò wala yakilu ila nafsi tarifata aini Ọlọ́run ò sì ní dáadára rẹ̀ níṣẹ́jú kan wala aqalla min dhalika ìgbà kò ní sí ọ mahabubu tó ń wá kinu aláwásínú fa'il mahabubu ni ó máa jẹ́ aláwásínú fa'il ó ní fa'ilun bimana maf'ul. Kéwù lò aláì very sweet. Àwọn Shehu Sasili ti ṣiṣẹ́ ọmọ kéwù tí ó bá fẹ́ rin agbọ́nrin mímọ̀ òun ni òní lè mọ̀ tí wọ́n kò ní understand òun lásán ní ọkàn mú. Ẹni bí ọbẹ̀ ṣe wá sí kan lè mọ̀ gbọ́kẹ́sẹ̀ sí. Máa gbọ́kẹ́sẹ̀ àwọn yìí ọmọ èdè rẹ̀ ó pè é làákàyè rẹ̀ ó jìnnà
àmọ́ wàásù wọn lè gbọ́ wàásù àwọn tí ń sọ̀rọ̀ kọ́ta dọ̀tí. ọmọ wí ikú yọ àwọn. ọ̀rọ̀ yẹn níbo àti jàpá. fa'ilun ẹlẹ́ẹ̀kejì nu fa'ilun dhigatun mubalagatin kakarimi wa alimi òun ni alawasnu muhibbu òun ni fa'ilu habibu ó ti bá waliyu sifatul mushabba bismil fa'il fa'il òun náà tún ní síga mubalaga náà tún ní bẹ́ẹ̀ni habib ó ti fa'ilun sigatun mubalagatun kakarimi wa halimi wa huwa man yatawalla ibadatallah wa ta'atahu wa ya'ti biha ala tawali min ghairi an yatakhallala isyanu aw futuru fayu ibaola Sheikh Ibrahim Eléyìlá ogun bẹ́ẹ̀ bá wà Ọlọ́run jẹ́ man ní àlàáfíà sí Sheikh Ibrahim Eléyìlá la ilaha illallah fayu ibaola Ọlọ́run ma gbọ́ Ọlọ́run wa ni mo ń fi ọ wa yatawalla Ọlọ́run wa dá yakọ wàyà bàṣà o Ọlọ́run ma wá sọ fáhọmọlẹ mọhébó almuhibuna àwọn làwọn tí wọ́n dààmú Ọlọ́run tí wọ́n fọlọ́run lẹ́tọ́ Ọlọ́run wá ní ọ̀dà mọ̀fẹ́ wọ̀ náà. so ọtíkẹ́ ntúmọ̀ rẹ̀ nù ní sẹ́ẹ̀dì gbogbo tí wọ́n wí wàláhì ọ̀rọ̀ sọ́ọ̀fù ni làwọn àfọ̀ǹtà sọ́ọ̀fù fi wọ́n náà fi wọ́n wàlíyù kan yìí náà ló ń zẹ́ mọ̀híbù òun náà ń zẹ́ mahabubu. jalla jalaluhu. òun nù. Listen, o ti wá clear báyìí. O ti clear sí wa báwọn. O ti mọ ìyàtọ̀ láàrin almuhibbu. òun náà ní ismul fa'il òun náà ní ismul maf'ul waliyu òun náà ní fa'il waliyu òun náà maf'ul tó bá yẹ pé ó ń da waliyu láì lọ́fẹ́ lọ. tí ìbá yẹ bá kó waliyu kejì ní ismul fa'il nìkan ni ó máa jẹ tí wọn náà sì lọ́ máa jẹ waliyatu. Listen, a ti mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin almuhibbu wal mahbub bàbá torí ọjọ́ wa sà ibi tẹ́ tó dé yẹn mo tó fẹ́ bá a sọ̀kalẹ̀ síbì kan. ǹjẹ́ kéèyàn máa mú àwọn àwámírì Ọlọ́run wá ó sì yàn sáwọn ọ̀nà wá híbẹ̀ ti sọ wípé ìmọ̀ ń súnyàn débi téèyàn ó di wòlíì kéèyàn mọ rẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ a lè sọ pé bí mo ti wà yìí ní wọná ṣé ẹni tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run lè wí bẹ́ẹ̀. yọ̀dà fún ọ ń bọ̀ ìjẹ́ wòlíì lè máa rẹ̀ pé wòlíì lòun ìjẹ́ wọn sì máa bọ́ ọ sí lọ́rùn ṣé o sáà sì lè ti tú ìwọ̀n kó tó kù láyé. bàbá ti ṣàlàyé. bó ìdírí náà nù àwa ni ajibọlọ́run sọ wòlíì ni mí. wòlíì lè máa rẹ̀ àwọn wòlíì tún ẹ̀ dára ẹ̀ mọ́ làwọn àwọn mọ̀hìbú náà tọ́já sí wípé wọn ò tí ì mọ bí wọ́n ń já sí ìyẹ̀rọ lọ́hùn gan-an. wọ́n dà wọ́n lọ́hùn àmọ́ àtọ́ bá ti bọ́ síbẹ̀ tó ti di mọ̀hìbú náà tó wá padà bọ́ sí màá búbù àwọn ọmọ ọmọ ràn kú làwọn tó rán mọ́ wàhálà kó tó ṣe kó tó gẹ̀ẹ́tì Ọlọ́run. bẹ́ẹ̀ni a sì dá wọn mọ̀ bàbá Lagege tó ní wòlíì. bàbá tó ní. bàbá tó bí ló bọ́ sí i. bó ti rí nu wòlíì ni wọn. bó ti bọ́ nu. wọ́n tó bá sì ní èso olùtọ́ bá takò ọ́ takò Ọlọ́run mọ́ wọn la. pẹ̀lú ògo Ọlọ́run. bàbá yìí takò bàbá Lagege tó ní wọ́n ti takò Ọlọ́run mọ́ wọn la. wòlíì ni wọn. atọ́lá àtàlẹ́gẹ́ ibà àmì takasa ń dara àmọ́ ni àhàdá. kò rí bẹ́ẹ̀ náà. naam.